Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Niger Republic, ògbóǹtarìgì gbajúmọ̀ àgbàlagbà olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ti kọ lẹ́tà. Ó ti kọ lẹ́tà ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ gbọ́ lórí kíni, kí ló wà nínú lẹ́tà tí bàbá yìí kọ? Ta ni bàbá tó kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Niger? Bàbá tó fi ìlú Èkó ṣe ibùgbé, bàbá olóyè Bode George. Bàbá ti kọ lẹ́tà o. Wọ́n ti kọ lẹ́tà ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lẹ́tà tá a lè pè ní ìpàkíyèsí ẹni, tàbí tá a lè pè ní pẹ́rẹ́pàkọ́. Àròkọ ni wọ́n fi lẹ́tà náà kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ni olórí àjọ ECOWAS nílẹ̀ West Africa. Kí wá ló wà nínú lẹ́tà tí bàbá kọ? Kí ni lẹ́tà ọ̀hún dálé lórí gan-an? Ọ̀rọ̀ pọ̀ tí bàbá sọ sínú lẹ́tà yẹn. Àwọn kan ti wá ń pè wá wípé àwọn fẹ́ rí lẹ́tà yẹn gan-an, báwọn fẹ́ ka lẹ́tà yẹn. Ìdí rèé tí a fi ẹ̀dà lẹ́tà náà tá a fi sí ààyè comment nísàlẹ̀ fídíò yìí.